ẹ jẹ́ àtòmí ọ̀sẹ̀ ètò ìyáálé ni ó kọ́kọ́ wọlé. Ọlọ́run ò jẹ́ ìyàwó rẹ ni ó wọlé tí ọlẹ́gbẹ̀ẹ́. Àìlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni. Jíìpù ní kọ́ wa mọ̀ bọ̀ nú wọn máa ká ọ gbé ọ̀kadà kùn ju ọmọ fẹ́ sí ọmọ ẹ̀. Mo fẹ́ fi ọ ni. Mo lè fi sọ lóde o. Bàbá wa ti mú ìyàwó tuntun wọ inú ẹ̀pà yìí. Ìyàwó tuntun àbí kí ló dé? Ẹ̀sẹ̀ tíwáyé. Jọ́lẹ̀. Tó bá jẹ́ pé ẹ ní àwọn ọmọ alálùbáríkà tó ṣe é fi yan gan ẹ ní máa wá tọ́ sí mi lára kẹlẹ́ ń sọ̀rọ̀ bàtà yẹn pé gbogbo ọmọ tẹbí ábírùn ní gbogbo wọn kò sálálùbáríkà ọmọ nínú wọn. Ó ń fọmọ bú wa. Wò mí bí èbá ṣe fọ́n ó ṣòfò wo bí nígbà tí wọ́n ó fi ọkọ rẹ torí owó ẹlẹ́nu náà ìgbà mo mọ̀ pé ò lajú òbí rẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ọkọ wa ṣe wọ́. Sọ̀rọ̀ kó ti gbowó ní ìsinmi. Ẹ dákun ń wo lọ́wọ́ àkúsí báyìí. Ilé abirùn ni. Orúkọ ọkọ mi ni Chief Ajani Oloko. ìyàwó ọdún lọ ṣìnkiri o àlewọlé kẹ́ ẹ máa gbọ́ wùwù ẹ má jò ní ńlá o bẹ́ẹ̀dì tí náà ti dún tẹ́lẹ̀ rí tí ẹ̀yìn ọmọ ṣe fìntìn fàkà. ọlọ́kọ̀ ló rán ní sí mi o níbi eré láti ṣe Àjàní oní mọ́tò bọ́ èsì èèyàn mọ́ bá délùú ẹ̀ fún tèrè. Eré yìí pé ọ̀gá lẹ jẹ́ Àjàní oní.